Welcome to Ayekooto Television, your trusted channel. Subscribe and hit the notification bell for more updates. Ẹ jẹ́ kí n ṣàlàyé Dupe Onitiri fún yín láti bẹ̀rẹ̀ tó ti bẹ̀rẹ̀ ìrìn àjò yìí. Kẹ́ ẹ wá fi wéra, ẹ fi ohun tó jọun la fi ń wéhun, ẹ fi wéra. Nígbà tí Dupe Onitiri dé, ó pe Omoluka, ó lóun fẹ́ join Yorùbá nation, pé òun láwọn àṣírí tóun ní dání. Mo dẹ̀ ní ṣe mọ̀ pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí n bá ti wù ẹ́ wo status ẹ̀ máa wò pé jẹ́ kí n connect ẹ mọ́ bí tó bá yẹ kó connect mọ́ kò kẹ́ lè jọ ṣiṣẹ́ ni. Èmi padà sọ eléyìí lè ń ṣe story ò bọ̀, mo fẹ́ padà refresh yín kẹ́ ó níbi tí mò ń lọ kẹ́ lè mọ̀ pé ẹ̀yin ọmọ Yorùbá wọ́n ti gbá yín. Ẹ gbọ́, wọ́n ti gbá yín dáadáa, ẹ mọ̀, wọ́n gbá yín dáadáa. Àǹtí Dupe ti gbá yín ẹ̀ dámọ̀ ni. Tẹ́ ẹ bá mọ̀ ẹ mọ̀ pé ó ti gbá yín jìnnàjìnnà. Now, nígbà tó sọ bẹ́ẹ̀ mo connect ẹ̀ mọ́ bàbá àtàwọn ìyá tó pè ní sister mi a connect ẹ̀ àṣírí tó níyẹn kó lè sọ àfìgbà tó Onitiri wọ àárín wọn dáadáa ó wọ àárín wọn. Ìtawà òdẹ mọ̀ ní pé àmúrísí èèyàn tó jẹ́ gbogbo wa la wà yìí gà pé ká mú ọ̀tún wọlé ká mú sí ká jọ ṣiṣẹ́ yẹn lájọṣe papọ̀ ká lè achieve tó yẹ ká achieve. Màmá dé ó wọ ọ̀dọ̀ bàbá, ẹ̀mí mímọ́ yẹn ò sọ fún gbà yẹn pé kó má lọ ọ̀dọ̀ bàbá o. Ẹ̀mí mímọ́ yẹn jẹ́ kó lọ ọ̀dọ̀ bàbá, ó ń bá bàbá sọ̀rọ̀ either direct or indirect, ẹ̀ ṣáà ń sọ̀rọ̀. Ẹ̀mí mímọ́ yẹn ò ní kó má bọ́ lóye sọ̀rọ̀ direct or indirect. Ẹ̀dẹ̀jọ́ ń sọ̀rọ̀ ẹ̀jọ́ ń ṣe. Ṣé ẹ rí kan tí mo fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá mọ̀, woman yẹn achieve nǹkan tó fẹ́ achieve tán ó dump bàbá. Iṣẹ́ tí wọ́n rán Onitiri ni wípé lost destabilize ọ̀rọ̀ Yorùbá nation yẹn fún wa. Àwa ń bọ̀. Èmi ti sọ fẹ́yìn ọmọ Yorùbá ẹ dúró ẹ lè rí mi pé mi ò ń ṣe wòlíì lèmi. Ìtẹ́mi sọ fún yín ni wípé àwọn kan náà gbéṣẹ́ rán àǹtí Dupe lọ destabilize wọn tá a bá dẹ̀ máa dé ààrẹ dẹ̀ àti kills ẹ̀yìn anybody. Iṣẹ́ tọ́nà Dupe nìyẹn. Mo dẹ̀ ń guarantee yín ni wípé àwọn tó gbéṣẹ́ rán wọn ń bọ̀ tán bá dé ìwọ tó wà nínú Yorùbá nation tó bá dúró dáadáa lórí ẹsẹ̀ wọn máa tiẹ̀ dànù ni. They want to dominate, wọ́n á fẹ́ take over, wọ́n á fẹ́ dominate everything. Ẹ̀yin tẹ́ ẹ forí jágbójádù yẹn you will be nowhere to be found. Wàláì máa fún ẹ ní bàbá ńlá kú èpè tó bá wá sórí program mi tó wá dúdúkúdú. Ṣé mo pé mi ò ń dá sí yín, mi ò ń wo comment, bọ̀ tán bá bí àpọ̀nrí lé bàbá lákú bàbá ẹ̀ dá má bọ̀ kò ní yẹ kò ó ní ṣeré orí yín dàrú máa block wèrè yín dànù ni orí yín gbálẹ̀. Ani ẹ ṣé wá tẹ bá study ìwà tí Onitiri ń hù ẹ rí wípé gbogbo àwọn tó Onitiri bá rí wípé àwọn eléyìí lọ́pọlọ wọ́n kàwé kò sí májíìkì tí mo lè lò tí wọn ò ní ká mi gbogbo wọn ló ń já dànù. Àwọn tó wà highly intelligent tó lè question wípé why this gbogbo wọn ó máa ń já wọn dànù ni. Níbi tó ti bẹ̀rẹ̀ ẹ má gbàgbé wọn kọ́kọ́ gbé ìyá Fáṣákí wá bá ìyá Fáṣákí ò gbádùn kò ní para dáadáa ìyá kò accept mistake ẹ ni mo ṣe ń sọdọ̀ láyé pé tí ó fi dàbẹ́ ni pé mò ń bínú sí ìyá Fáṣákí ò ní gba nonsense. Orí ẹ pé Fáṣákí she's a very intelligent woman kò ní gba rubbish. Fún Onitiri ó kọ́kọ́ reject ó ti study orí woman yẹn rí eléyìí òun ṣe ẹni tí mo lè lò ó lóun ò lè bá Onitiri ó lóun ò lè bá Fáṣákí ṣiṣẹ́ ó lè lọ. Ó bẹ̀rẹ̀ kẹ́rẹ́kẹ́rẹ́ gbogbo àwọn tó bá ṣiṣẹ́ petition
kò sí ẹnìkan báyìí nínú wọn tó ṣe ń bó Onitiri ṣiṣẹ́ ó ignore use dump èmi tó pè yẹn kò tẹ̀ rí tèmi rò mọ́ ìyẹn ò tẹ̀ jọ èmi lójú kò rí tèmi rò kò ẹ̀mí mímọ́ náà ti sọ fún pé má lọ ọ̀dọ̀ Omoluka mọ́ kò sí wàhálà inú mi dùn ṣe ń gẹ́tì bẹ́ẹ̀ yẹn. Now Gani Alágbàlá ó fún ẹ ní support Fatai Ogunribido wọ́n dúró tì ẹ́ gbọngbọngbọn ìgbà tẹ́ ẹni tí Fatai Ogunribido tó bẹ̀ sí ní báyìí sọ èyí tó jó òótọ́ ọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀kọ́ tiẹ̀ ó yẹ àwa understand gbogbo àkókò yẹn ẹ̀gẹ́ ó di pé tẹ́ bá ń pè pàdé ẹ̀ ní pè síbẹ̀ mọ́ torí pé mọ̀ pé abayín sòótọ́ ẹ mọ̀ pé Gani Alágbàlá orí ẹ pé ọpọlọ ẹ pé kì í ṣe amukun mẹ́kọ̀ọ́ ẹ lé lọ ẹ̀kọ́ tẹ̀ gbogbo àwọn intellectuals tó lè fún yín ní òtítọ́ ọ̀rọ̀ tí wọ́n question yẹn láti mọ̀ bóyá inú gbólò mú wa lọ àbí inú kòtò Onitiri gé gbogbo wọn dànù pátá. No ẹ̀yin ọmọ Yorùbá ẹ try to understand mi ò wá bá anybody jà mi ò pledge allegiance for anybody but mo jẹ́ kí understand pé Onitiri is fake. Onírọ́lá ti Dúpẹ́ kò ní kankan tó fẹ́ ṣe fún Yorùbá iṣẹ́ tí wọ́n rán ni wípé lọ dá Yorùbá nation yẹn rú ká lè rí election ṣe tá a bá wọlé à ń bọ̀ lọ gbalẹ̀ dè wá ààrẹ dẹ̀ àti wá kíù sẹ́yìn Akintoye àṣírí ọ̀rọ̀ ni mo ń sọ fún yàrá tó rán níṣẹ́ a sì ń ṣe mo yìí máa confam ẹ̀ fún yín ọ̀rọ̀ ń bọ̀ lọ dàbẹ̀rù tí n bá ń bọ̀ ní Yorùbá nation Akintoye ò sẹ́ni tí màá tò sí lẹ́yìn mi ò lè tò sẹ́yìn ẹ̀ so go there. Ó ti wá study ó ti tó fẹ́ rí lọ́dọ̀ Akintoye ti rí ó dẹ̀ rí pé Ìgbòho lérò lẹ́yìn kò sọ́gbọ́n tóun lè dá àfi tóun bá mú Ìgbòho mọ́ra ibi tọ́lọ́run ti fẹ́ yìnbọn sí lẹ́sẹ̀ kò tún bá Ìgbòho sọ̀rọ̀ direct àtọwọ́dọ́wọ́ ló fi ń bá Ìgbòho sọ̀rọ̀ in tó bá fẹ́ kí Ìgbòho mọ̀ ló ń sọ fún Ìgbòho in tó bá wish pé kí Ìgbòho mọ̀ ló sọ fún Ìgbòho tó bá dẹ̀ máa jáde sọ̀rọ̀ á lóun àti Ìgbòho sọ̀rọ̀ á ní Ìgbòho mọ̀ sí Ìgbòho ṣe báyìí Ìgbòho ṣe léyìí kó tó make a decision kó fẹ́ ṣe declaration kó tó make a decision kó fẹ́ ṣe declaration so sọ fún Ìgbòho pé mo ti fẹ́ ṣe declaration o ṣebí gbà tó conclude ló gbé wele lọ́wọ́ pé kó gbà kó lọ máa practice yẹ kó lọ máa translate yẹ ṣe bó ti kọ́tọ́ o ti conclude kó tó gbé wele lọ́wọ́ ṣe yé tán ẹ̀yin ọmọ Yorùbá ṣe sọjí ṣe rí ẹ̀rù yín bà mí o Yorùbá ẹ̀rù yín bà mí ẹni bá rí Yorùbá tí ò jùdí ẹni ń ti kú. Òkété bòrù mọ́ yín lọ́wọ́ sìn òkété ó bòrù mọ́ yín lọ́wọ́ ẹ wá fi kanra mẹ́kú ẹ fi kanra mọ́ nílé ẹ fi kanra mọ́ lejò kí ló kan yín lára. ẹ̀yin tá ẹ ṣe ń tẹ̀lé Onitiri ẹ jókòó kẹ́ gbọ́ àlàyé ọ̀rọ̀ mi ìgbà táwa ìjáde tá a bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ pé let peace reign a jáde kúrò ní Yorùbá world media nítorí pé Yorùbá world media wọ́n lọ ṣe programu nítorí Onitiri láì sí pé àwa tá a wà lé àmọ̀ sí àtòrí yẹn jáde wọ́n tàgì wa wọ́n la jẹ́ ajá Onitiri wọ́n nítorí Onitiri la ṣe jáde abẹ̀yìn dọ̀tún gbogbo àṣìṣe gbogbo àṣírí Onitiri tó ń tú ìbámatì ẹ̀tú sí wa lọ́wọ́ bọ́ Ọlọ́run mọ bó ṣe ń ṣe nǹkan ẹ̀ abẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ kò sí tá a fi bẹ̀ mo bẹ̀ títí lórí fóònù lọ́jọ́ kan mo dẹ̀ mo ro gbogbo wàhálà mi mo ro gbogbo làálàá mi mo dẹ̀ bú sẹ́kún lórí fóònù ni ò kì í ṣe lórí prógrámù lẹ́ni tí mò ń bẹ̀ tí mò ń bá sọ̀rọ̀ ẹ wo làálàá mi ẹ wo ìyà tí mo jẹ ẹ wo ohun tójú mi rí ó gbẹnu mi tí bá sọ gbogbo ẹ̀yin tẹ́ jókòó sábúrọ̀dù tẹ́ wà ń bẹ̀ yẹn àmọ̀ pé náwó mi ò ágíwò ẹ̀ but wàhálà tẹ́mi ṣe pẹ̀lú àìnáwó mi wàhálà làálàá tí mo ṣe ìrìn tí mo rìn ẹ̀ rìn dá síbẹ̀ wá ẹ̀ owó yín ò dẹ̀ rìn. mo ro gbogbo ilé inú mi bàjẹ́ mo bú sẹ́kún ẹ bá mi bẹ màmá ìyá fúnra ẹgbà tá a tún opportunity bá sọ̀rọ̀ kò sí tó wà lábẹ́ ọ̀run tá a fi bẹ́ kò sí mọ́ nǹkan náà lábẹ́ ọ̀run tá a fi bẹ̀ yá yìí ó ní láyéláyé ó ní kò sí ní tó jọ ṣe rí àwa máa bá yín a máa sọ tiwa ẹ̀yin ọmọ Yorùbá kò wá sí tẹ́lẹ̀ ṣe
bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ Yorùbá nation yẹn a máa gbà. Reality lèmi sọ fún yín, ìwọ tó bá mọ ogun sá ẹ lọ máa sá. Ṣebẹ́ ti lọ́dàlẹ̀ ni wá, bójógun lẹ́fẹ́ ṣe fi pa wá gbogbo yín pátápátá, bójógun lẹ́fẹ́ ṣe, bó jẹ́ Bíbélì lẹ́fẹ́ kà, bó jẹ́ Kùránì lẹ́fẹ́ kà tẹ́ ẹ fi pa wá ni. Go on. Ọ̀rọ̀ tó wà lẹ̀ ó dọwọ́ àwọn tó nílẹ̀, ó dọwọ́ àwọn ilẹ̀. Ọlọ́run tó tẹ ilẹ̀ Yorùbá tó tẹ̀dó, ó di ọwọ́ ẹ̀, á ṣe ìdájọ́ oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. Abẹ sọ́tún abẹ kò sí tá a fi wé ọ̀rọ̀ fún yín. Let peace reign for God's sake. Ẹ̀kọ́ tẹ́ ẹ̀ bá tí bá ṣe pé ẹ ponú gbogbo I don't care. No go to anybody mọ́. Ẹ jẹ́ kó yá, ẹ má jẹ́ kó surprise yín pé àbí kì í ṣe Omoluka rèé. Kò sí ẹni kọ́ máa rò bí àtòrí ẹnìkan ni mo ṣe wá sọ tí mò ń sọ. Ibi tẹ́ balẹ̀ jẹ́dé ló mú mi sọ̀rọ̀. Níbi ẹ balẹ̀ jẹ́dé ló mú mi sọ̀rọ̀. Nínú kó Onitiri tó dé, àwọn ni wọ́n pàdé àpò pọ̀ pẹ̀lú